Ẹ kú kàlẹ̀ gbogbo ọmọ Yorùbá. Mo kí wa nílé lóko lódò káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ń gbèrí òkun mo kí yín. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ń gbèrí ọ̀sà mo kí yín. Àkú ọdún Ọ̀yàbò. Wọ́n ní bọ́dún bá dun pèrègún amáwọ̀ tutù wá sílé ayé. Wò mí àti bọ́nú ọdún mi. Aṣọ òṣì ti ya mọ́ gbogbo yín lára. Aṣọ ìṣẹ́ ó ti ya mọ́ yín lára. Aṣọ ìbànújẹ́ ó ti ya mọ́ yín lára. Aṣọ ayọ̀ ló kù k'Olódùmarè kó fi wọ̀ yín. O ò ní tọrọ jẹ mọ́. O ò ní ká góńgó mọ́. O ò ní ṣàárẹ̀ mọ́. Ìdùnnú kó wọnú ayé rẹ̀. Ọkọ bíi kóńdó, ìyàwó bíi bẹ́líìtì kò ní yálé yín o. Ọlọ́run ò ní fún yín lọ́mọ gbàjẹ́ ń sinmi. Agbára Ọlọ́run. Ẹni gbáyé wòran ayé o. Bí ẹgbẹ́ yín bá ti mú ẹ máa mú. Bí ẹgbẹ́ yín bá ti ná ẹ máa ná. Bí ẹgbẹ́ yín bá ń tẹ̀ níbi rere ẹ jọ máa tẹ̀bẹ̀ ni. Bó ṣe máa rí nìyẹn. Àmín. Wò mí wò jẹun fọ́n Turare yìí. Lọ́dàn o. Wéwé tó ń wò yìí. Ọmọ. Ọmọ. Ìwé léegun lóko ní jẹ́. Léegun lóko. Ẹ̀rùn ẹ̀là yọpọ̀ ó dínú odó. Ẹyẹ kòwé dúdú ó dínú odó. Èpo ọ̀bọ̀ ó dínú odó. Ọ̀gbọ́n mo wí èpo ọ̀bọ̀. Èpo àbọ̀ yìí méjì ló pín sí o. Ẹlòmíì ọ̀gbọ́n rí o. Abo ń bẹ, akọ ń bẹ. Ṣé rí akọ òun ò ní pọ̀ pèkètè dáadáa. Ṣé rí abo òun ò rí fẹ́lẹ́fẹ́lẹ́. Àlàyé mo ṣe fún yín o. Ẹ wá wò ṣe ti rí. Ṣé rí pé èpo ọ̀bọ̀ tẹ́ ń wò yìí ẹ rí pé ó ṣe pèkètè dáadáa. Akọni. Ẹ wá lọ wá kéréwù. Ẹ mọ̀ tí jẹ́ kéréwù. Ṣé rí bí òwú tútù, òwú akẹsẹ̀ tó òwú bá ti yọ tó ti lanu tí wọ́n bá ń yọ òwú kóró inú rẹ̀ làwọn bàbá wa pè ní kéréwù. Yọpọ̀. Ọ wà lọ́wọ́ bí Turare tẹ fẹ́ gún ẹ sì fẹ́ kọ́pọ̀ sí bẹ́ẹ̀ náà ẹ lè wá ike ọ̀dà kéékèèké méjì yẹn. Ike ọ̀dà ńlá jẹ́ràn kọ́ o. Èyí tó torí báyìí. Ẹ ti mọ̀ èyí tá a máa fẹ́ ṣe ìfami. Irú ike ọ̀dà yẹn ni ń wí. Ẹ dà á sódó. Ewé ẹyẹ ọ̀bà àjẹ́ òfòlé ní jẹ́bẹ̀. Ẹ gbọ́. Turare yìí o lè mọ iyì rẹ̀. Ó dìgbà tó o bá ń lò. Ọ wá lọ bá ń wá aláǹgbá adarí pọ́n iyekíye. Aláǹgbá abo iyekíye. Gbogbo ẹ̀ di wọ̀ lódó. Atari odidi iyekíye dà á sí. Ó yóò di gúgú. Pàpó. Ṣáwọn ọmọ ti gun tán. Wọ́n ti gun. Àìsàn àsorùn nà fẹ́lẹ́fẹ́lẹ́ sínú ilé yọ gbẹ kó tó dijọ́ kejì. Turare yìí máa kan sí. Bí àṣà àwọn bàbá wa wọ́n ní àìka léegun lóko pẹ̀ mọ́gi ìdáná. Àìka ìràn ẹ̀là mọ́ òun ò ṣe bẹ̀. Ọ̀gbọ́. Àìka aláǹgbá mẹ́rin rí àtẹ̀. Oṣù olé ẹ má kà mí mọ́ wọn. Àjẹ́ ilé ẹ má kà mí mọ́ wọn. Bí kòwé ẹ bá gbénú gbó sẹ̀ tí gbó ti jù ní mọ̀. Sórí ibi tó bá ń lo Turare yìí
oṣù òbí ọ̀dọ̀ ọmọ àjẹ́ ìbí ọ̀dọ̀ ọmọ wọn ò ní kọ́ ọ bọnú ọ̀rọ̀ ayé rẹ̀. Àwọn àgbàlagbà á fi tùràrí yìí gba ìlú ni wọ́n fi gba àdúgbò torí ẹ̀ ló fi rí àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ kan náà ọjà tí wọ́n kó kalẹ̀ kò tó tiẹ̀ bí wọ́n ti ń fọwọ́ tán ka mílíọ̀nù wọ́n máa fò sí ka mílíọ̀nù wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ nẹ́tíwọ́ọ̀kì tí wọ́n ń lò múùfù ni wọ́n ń lò múùfù dátà rẹ̀ lẹ́ẹ̀pọ̀ lóòótọ́ ṣùgbọ́n kò tó ti MTN fast yá máa ṣe fùrù múùfù tí mo wí ó ti yá àwọn ará Kútọ́nù Etisalat làwọn pè ní múùfù ẹ gbọ́ ẹ máa kán tùràrí yìí sí kò sígbà tá ẹ lò ẹnìkan bá ní ọ̀rọ̀ òun sọ ẹni ọkàn kó fi bora àbára èèyàn lọ́kọ́ kan lura ọbẹ̀ lòdì kan orí pé àwọn Jagunlabi lọ́pọ̀ mẹ́ kọ́kọ́ gba oru ẹ̀ sára dáadáa kọ́ wá wẹ̀ kó lòdì náà ó dúpẹ́ fún Ọlọ́run ọba tó bá dé mo fi Ọlọ́run ọba tọ́lẹ̀ mímì búra ọgbọ́n mo wí ọgbọ́n ewé eléégún lóko tó tó mìnìmìnì ewé ẹyẹ ọba tó tó mìnìmìnì kòwé dúdú iyekíye ni o ló lè kó sí kéré òwú pọ̀ láwọn Kútọ́nù wọn yẹn bàbá lọ Bàsílà Pẹ̀rẹ̀kẹ́tẹ̀ Ndùmẹ̀ Ṣàfàlú gbogbo ẹ̀ lọ Tógò gbogbo àwọn ọbẹ̀ yẹn wọ́n ń ṣòwò òwú gbígbìn dáadáa kéré òwú yẹn bẹ́ẹ̀ dájọ́ òyìnbó gan rí lọ́dọ̀ àwọn eléwé ọmọ àwọn tí wọ́n ń tà ẹjọ́ pọ̀ ẹ kó sí ẹ kó sódó èèpo ọ̀bọ̀ àtàrí lọ́pọ̀lọpọ̀ ẹ kó sí ẹ̀rùn alámọ́ ẹ kó sí ṣe àpé mo ṣe kà á lẹ́ẹ̀kan nìyẹn tọ́lá lómi lè lérò pé máa yàn fa irọ́ o àwọn bàbá tó káwà lóògùn wọn ò ní jẹ omúwèé lọ́wọ́ jókòó á kọ́ ọmọjú ni èyí tá a tó kọ́ láàárọ̀ mbẹ èyí tá a kọ́ lọ́sàn-án mbẹ ọmọ àhárù ni wọ́n bá ti fẹ́ sọ ọyá iṣẹ́ onímọ̀ ayé ọyá lọ́ọ́ ká kó pé a sì kà yóò pé ìwọ náà ló ṣe ẹ máa lọ lo tùràrí yìí bàbá wa lo èbó dì í lọ́wọ́ kí wọ́n jẹ orí tiẹ̀ ṣe àwọn bọ̀dá yín tí wọ́n wà ní Nàìjíríà àbí tí wọ́n olúgbòhùn ni wọ́n fi ń pè yín tí wọ́n bá ń tafà lógúnlógún tí wọ́n bá ń tafà lọ́gbọ̀nlọ́gbọ̀n tó bá ń lo iṣẹ́ yìí Ọlọ́run á máa kó ọyọ ọ dáa gan-an ni kì í jórí ọta kò ní láwùjọ bọ́bá dán wò bọ́bá ṣe tán wọ́n gó fún mi lábọ́ orúkọ mi ní Lukumọ́nà máa yẹ dáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà kò dín méjì mo fẹ́ fún yín ní nǹkan dáadáa lálẹ́ yìí mo nọ́mbà yìí ọmọ ọdọ +23480 3298 3298 +23480 3298 3298 hotline mi ni o tó bá ti pè é tí ò lọ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ tó bá bá mi sọ̀rọ̀ ní WhatsApp kọ̀ lọ o sì rí mi pé jẹun fún ọ nìkan sí +23481 33 154 nọ́mbà yìí ọ̀fẹ́ máa wá lálẹ́ yìí +23481 33 155 111 gba nọ́mbà pọ̀ +23481 33 155 111 sórí méjèèjì hotline ni jẹun fún nọ́mbà àbẹ̀nà méjì sí +229 54 65 1928 +229 54 65 1928 gbàkásí +229 54 65 1929 +229 54 65 1929. mo wà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí ó ṣeé ṣe o kóṣù kìíní ó máa parí lọ kí nọ́mbà mi má tún lọ mọ́ ó ṣeé ṣe kí n ti wà lórílẹ̀‐èdè Burkina Faso bẹ́ẹ̀ ni àbí kó jẹ́ Côte d'Ivoire gbogbo àwọn àjò tá a ti filẹ̀ tipẹ́ ẹ fẹ́ ká bá yín ṣe é ni ẹ bá ní a bá yín ṣe á bá yín ṣe bọ́ bá sanwó sẹ́tàn wọn lọ́sànwó tí DHL ó fi bọ́ gbé o tàbí kò ní kẹ́bí rẹ̀ kan á bọ̀ gbà á
bọ́ bá sì ra dispatch wá yóò bọ̀ gbé ọ̀tán. Ìtọ́jú ara nílànà ewé àtegbò bóyá ẹ fẹ́ invite mi ni tí ó bá ti jìnnà jù táyè bá wà màá wá. Èmi kì í fọlá jiyọ o, èmi kì í sì ṣègbéraga o. Èmi rèé o, Lukman ọmọ Ayédáre rèé o. Ìkòròdú ni mò ń gbé o, láti Ìkòròdú garage wọ́n mọ́tò ti ń lọ báyé kù. Oníwọ̀ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà, kò jù bẹ́ẹ̀ lọ bí tí ń gbé nù. Wọ́n ìjọ léde Kútọ́nù ni ọba ti dé Túndé motors ọba pàfẹ́ ìtọ́yọ lágbẹ̀ẹ́ rẹ̀ ọba ti rìn sísàlẹ̀ premier fún aduat ọba ti yà síbẹ̀ ó rí táàsì kan lọ́ọ̀kan ìtáàsì torí kò tó débẹ̀ ó rí fún ọkàn lẹ́yìn àgọ́ṣì yà síbẹ̀ ọba ti gbé ẹsẹ̀ bàtà bíi mẹ́rin ó ti rí ilé tí wọ́n kùn lápá òsì wọ́n ń ta bí ẹja mẹ́ géètì ibẹ̀ dúdú yabẹ̀. Àwọn èèyàn wa tó sì jọmọ sakété tí wọ́n ń ta táyà wọ́n pọ̀ mẹ́rin rẹpẹtẹ kò sí ẹ bá ti ní bàbá ọgbọ́n lọ́ọ̀kan wọ́n mú ìdẹ́nu ọ̀nà mi yẹ gbogbo wa ọdún yẹ ọdún gbogbo wa ni àárì sí ń bẹ̀ aṣọ oògùn owó ò nídìí oògùn owó kádàrá rẹ̀ ní ọba lẹ́jọ́ kórìí tiẹ̀ náà ṣe sóore mọ ohun tó ń ṣe yé mọtí mọ́ fàgbèrè lẹ̀ yé bínú ọmọlàkejì rẹ̀ ó ti tàn tọ́ba ti gbogbo àwọn eléyìí lẹ̀ ó dandan kan rán lọ yẹ wá kò ní yẹ lẹ̀ ire gbogbo ní sojú ọjọ́ tọ́ba fẹ́ máa béèrè lórí gbogbo iṣẹ́ tá a ti filẹ̀ tipẹ́ abómi tá a ti filẹ̀ ó join private group owó ni wọ́n fi ń join rẹ̀ 5,000 ni ó sì máa san 5,000 lóṣù tágbára rẹ̀ bá gbé tọ́ba ti lè san tó lè wọbẹ̀ má béèrè kan lọ́wọ́ mi nídọ̀ lówó ṣùgbọ́n ìbéèrè tó lè béèrè ni pé tí ẹ bá fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé rẹ̀ àbí iṣẹ́ báyìí tí ẹ bá fẹ́ ṣe ìlú ní ọ̀nà yìí ó lè béèrè àdọ̀ lóhùn. Public group wà o fẹ́ni tó fẹ́ jọmọ mẹ́mbà gbogbo àwọn ètò tá a ti ṣe á máa ṣe ààrẹ òun náà máa jà àwọn àǹfààní kọ̀ọ̀kan irú lónìí ọdún yìí nísìn àmọye nǹkan mo ti fi tà àwọn èèyàn lọ́rẹ́ mẹ́ lọ́fẹ̀ẹ́ wọ́n lọ ṣe tó jẹ́ oṣù tútù tó da tí ó sì pé ìyàwó òkú ọmọ òkú àbí wọ́n gan ẹ̀mí òpin lójì rárá tí gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ́ ó sì jẹ́ nìyẹn yọ̀ọ́ wa kò ní yẹ ẹ lẹ́ o ire o ire kàbìtì nílé gbogbo wa o.